jẹ́ nǹkan gbòógì àti dídá ẹ̀mí aláìṣẹ̀ légbodò ó jẹ́ ẹ̀ṣẹ̀ eléyìí tí ó tóbi nínú ẹ̀sìn Islam. Gẹ́gẹ́ bí àgbàwá nínú Al-Quran eléyìí tí ó wí pé ẹni tí ó bá dá ẹ̀mí kan légbodò ó dàgẹ́ bí ẹni tí ó pa ìran ọ̀kẹ́rẹ́, bẹ́ẹ̀ sì ni ẹni tí ó bá yé ẹ̀mí kan àfiwé rẹ̀ dàgẹ́ bí ẹni tí ó yé ìran ni. Sheikh Ahmed Abdulsalam Ipamure òun ló fi ìdí rẹ̀ múlẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ààwẹ̀ Ramadan eléyìí tí ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti Akilẹ̀ Ìjẹ̀bú ṣàgbékalẹ̀ rẹ̀. Fatiman Hassan bá wọn pèsè níbi ayẹyẹ náà eléyìí tí ó wáyé ní mọ́sálásí gbogbogbò ti ọba Síkírù Adétọ̀nà. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ rẹ̀ ti ààwẹ̀ Ramadan ti mọ́sálásí gbogbogbò ọba Síkírù Àwùjalẹ̀ Akilẹ̀ Ìjẹ̀bú ní ìrántí màmá wa olórí Wúlẹ̀mọ́tù Ajíbàbí Adétọ̀nà ẹni tí ń ṣe ìyá ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti Akilẹ̀ Ìjẹ̀bú. Àkọ́rí ètò náà ń jẹ́ ojú tí ẹ̀sìn Islam fi wo pípa àwọn aláìṣẹ̀ eléyìí tí olùkọ́ni Sheikh Ahmed Abdulsalam Ipamure ṣàlàyé rẹ̀ ó sì tàn mọ́lẹ̀ sí ìwà àìtọ́ àti gbígba ẹ̀mí ẹ̀dá mìíràn. Sheikh Ipamure sọ̀rọ̀ nípa ojú tí Islam fi wo dídá ẹ̀mí àwọn aláìṣẹ̀ légbodò tí ó sì ṣàfihàn oríṣiríṣi ẹ̀rí láti inú Al-Quran àti hadith Ànábì Muhammad. Kápá àyàn ò dáa, wàhálà tí ó wà lára kápá àyàn òun náà ní gbogbo ohun tá à ń rí lórí ilẹ̀, kò sí ní tí ń jẹ́ yẹ̀pẹ̀ lórí ilẹ̀ tẹ́lẹ̀. Pípa tí wọ́n ti kọ́kọ́ pa èèyàn ló mú iyẹ̀pẹ̀ jáde, wàhálà tá à ń rí nínú ayé náà nísìn ká máa pa àyàn. Ayẹyẹ náà gbàlejò àwọn ọ̀tọ̀kùlú ènìyàn tó fi dórí olórí Ọláyínká Adétọ̀nà ẹni tí wíwá rẹ̀ buyì kún ayẹyẹ náà. Imam àgbà Akilẹ̀ Ìjẹ̀bú Sheikh Miftahudeen Gbádégẹṣin Àyànbádéjọ buyì kún ayẹyẹ náà pẹ̀lú ọ̀rọ̀ ìrírí àti ìtọ́sọ́nà wọn. Àwọn ọ̀tọ̀kùlú mìíràn tí wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ náà wọ́n sọ̀rọ̀ nípa pàtàkì ìdánilẹ́kọ̀ọ́ náà. Àwọn àlejò náà tún gbóṣùbà fún ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ fún ìrànlọ́wọ́ gbogbo ìgbà fún ayẹyẹ ẹ̀sìn Islam. Kí bàbá má ti lọ, the work is still going to do for us. There are still many of them, so we pray that Baba will still stay with us for many more years. Ramadan lecture tó wá ṣe ń bí ilé ni inú mi ti ẹ̀dùn pé èrò pọ̀ wọ́n jẹ́ wa wọ́n jẹ́ ìnáwó wọn nọ́ra àtàlẹ́ ayélujára. Ìpinnu mọ́sálásí gbogbogbò tí ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ní láti ṣàgbéga ìmọ̀ ẹ̀sìn, ìbuyìkún ẹ̀sìn àti ìrírí sí ìgbésí ayé àwọn agbègbè eléyìí tó jẹ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ náà. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Adétóyè Adébíyọ̀. Àìmọ̀ tó kàn bákan náà ìgbésẹ̀ tí kò tọ́ àti àìníṣọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣàfihàn gẹ́gẹ́ bí ohun tí ń fa ìjákulẹ̀ bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè. Onímọ̀ ẹ̀sìn Sheikh Muhammad Abdulaziz tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Akeugba Gold òun ló fìdí rẹ̀ múlẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ oṣù Ramadan eléyìí tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí Èrúnwà Ìjẹ̀bú Òde ṣe àgbékalẹ̀ rẹ̀. Anthony Gadonu ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ojú tí ẹ̀sìn Islam fi wo ìpèníjà ọrọ̀ ajé eléyìí tí ó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti àǹfààní tó wà níbẹ̀. Olùdánilẹ́kọ̀ọ́ Sheikh Muhammad Abdulaziz Akeugba Gold ó ṣàfihàn ìpèníjà ọrọ̀ ajé eléyìí tí ó kojú sí orílẹ̀-èdè Nàìjíríà látàrí àìgbọ́ràn sí àṣẹ Ọlọ́run, ìwà ìbàjẹ́, ìwà àìní ìtẹ́lọ́rùn ní apá ọ̀dọ̀ àwọn adarí wa àti ìwà àìní ìfẹ́ràn láàrin àwọn onígbàgbọ́. Olùdánilẹ́kọ̀ọ́ náà tí ó ṣàpèjúwe iṣẹ́ òun òṣì tí àwọn mùsùlùmí wà ní orílẹ̀-èdè yìí ó dá ipò náà lẹ́bi látàrí àìní ètò tó péye, ìfẹ́ àti ìṣọ̀kan láàrin gbogbo àwọn ẹlẹ́sìn. Ẹlẹ́ẹ̀kejì tẹ́kọ́nọ́mì wa fi dojú dé Nigeria is a lawless country. Òfin tí a bá ṣe nítorí ẹnìkan tó ń tọ̀hún bá ti bọ́ ń bẹ̀ ó ti tán nù. Nígbà wọn ṣòfin torí Bobrisky ń jò ní wọn ló náwó lójú agbo, wọn ló yẹ̀yẹ́ owó Nàìjíríà. Ẹ dákun èèyàn mẹ́ta míì tán tó gbé lọ kóòtù bá ń tó sì ló kọ. Nínú ọ̀rọ̀ tí alága ayẹyẹ náà Sẹ́nẹ́tọ̀ Lékan Mustapha àti àwọn ọ̀tọ̀kùlú mìíràn tí wọ́n bá èròǹgbà olùkọ́ni náà rẹ̀, wọ́n pèpè fún àtúnṣe àṣìṣe ọlọ́jọ́ gígùn náà. Àwọn elétò tó fi dórí ìmáàmù àgbà fún mọ́sálásí gbogbogbò Èrúnwà Ìjẹ̀bú Al-Imam Mikael Shile níbi tí wọ́n ti dúpẹ́ fún Ọlọ́run lórí àṣeyọrí ọjọ́ náà àti lọ́wọ́ àwọn àlejò tí wọ́n péjú pésẹ̀ níbi ayẹyẹ náà. Wọ́n ṣàfihàn ẹ̀kọ́ náà gẹ́gẹ́ bí ìṣinilójú.
adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ẹlẹ́dà alhamdulillah ọba tó fún wa ní àǹfààní tòní ọba tó kà wáyé pé àwa náà tún máa pẹ̀lú àwọn tó ń bẹ níkàlẹ̀ ọpẹ́ náà ọlọ́run níjó kúrò lẹ́nu àwọn. àmín. yàtọ̀ sí yíyẹ ọkàn àwọn ọmọ ẹlẹ́yìn níbi dídúró ti ọlọ́run ètò náà tún ṣe ìgbàláyè fún àwọn ẹlẹ́sìn mùsùlùmí èrúwà ìjẹ̀bú láti lè tún dìde ìrànwọ́ owó fún mọ́ṣáláṣí eléyìí tí wọ́n kọ́ lọ́wọ́lọ́wọ́. ojúṣe imam ní mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí adarí àti àwòkọ́ṣe fún àwọn jàmáà kò sí fẹnu tẹ́ńbẹ́lú pé ọ̀rọ̀ yìí ló jáde níbi ìkọ́jáde ìwé kan tí àkòrí rẹ̀ ń jẹ́ ipò imam àti ìṣàkóso mọ́ṣáláṣí eléyìí tí imam abdulrahman ọláwálé jagunná kọ láti sàmì ayẹyẹ ọjọ́ bíi 60 ọdún rẹ̀ tó lò lórí ìpè. akọ̀ròyìn wa agbọ́lá ẹ̀lúfowójù báwọn pèsè níbi ayẹyẹ náà eléyìí tó wáyé ní gbọ̀ngàn ìgbàlejò mọ́ṣáláṣí arárọ̀mí òṣìmọ̀rẹ̀ ìjẹ́bú-òde ẹgbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. ayẹyẹ oníbejì náà ni wọ́n fi sàmì 60 ọdún ọjọ́bí àti ìkójáde bí ọmọ tuntun ìwé kan tí wọ́n pè ní imam àti ìṣàkóso mọ́ṣáláṣí etí ọlọ́jọ́bí náà alhaji imam rahman ọláwálé jagunná tí í ṣe ìmáàmù ti arárọ̀mí mosque tó wà ní òṣìmọ̀rẹ̀ ìjẹ̀bú-òde nígbà tó ń kí àwọn àlejò síbi ayẹyẹ náà alága ìgbìmọ̀ tó ṣe àkóso ayẹyẹ yìí alhaji abdulfatai balógun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Allah fún bó ṣe jẹ́ kí ayẹyẹ náà wáyé ó wá yin ọlọ́jọ́ ìbí náà alhaji ọláwálé jagunná fún ipa takuntakun tó ti kó nínú ìtànkálẹ̀ ẹ̀sìn islam àti ojúṣe rẹ̀ ní agbègbè tó ń gbé. alága níbi ayẹyẹ náà alhaji wálé anọmọ tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè ìkọ̀sí ejìnrìn tó wà ní ìpínlẹ̀ èkó ṣàpèjúwe ọlọ́jọ́ ìbí yìí gẹ́gẹ́ bí olùwọ̀kọ́ṣe rere àti alábàáṣepọ̀ nídìí ọ̀rọ̀ òṣèlú látọjọ́ tó ti pẹ́ àti onímọ̀ nípa ẹ̀sìn olùdánilẹ́kọ̀ọ́ pàtàkì ọ̀jọ̀gbọ́n akeem akanni tí ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti ọlábísí ọ̀nàbànjọ tó wà ní àgọ́ ìwòye sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa ohun tí àti ojú tí islam fi wo ọjọ́ bí ọjọ́ ikú àti ọjọ́ àgbéǹde alkiyama ó wá rọ̀ lọ́jọ́ ìbí náà láti wòye ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí dáadáa nígbà tó ń ṣe àgbéléwọ̀n ìwé náà ọ̀jọ̀gbọ́n taiwo moshood ti ilé ẹ̀kọ́ gíga ti yunifásitì ìpínlẹ̀ èkó ṣàpèjúwe mọ́sálásí àti imam gẹ́gẹ́ bí ohun tí ò ṣe é yà sọ́tọ̀ wá ké sí àwọn jàmáà láti rí mọ́sálásí gẹ́gẹ́ bí ilé ìgbé wọn kejì. ẹni tó ti fìgbà kan rí jẹ́ alága ìjọba ìbílẹ̀ ìjẹ̀bú-òde alhaji túndé ẹ̀míọlá gaza pẹ̀lú àwọn jàǹkànjàǹkàn mìíràn ni wọ́n parapọ̀ láti ṣe àkójáde ìwé yìí tó ní orí 16 tó sì jẹ́ ojú ewé 52 tí àkòrí rẹ̀ jẹ́ imam àti ìṣàkóso mọ́sálásí. ẹlẹ́yìí ọjọ́ yìí alhaji imam rahman ọláwálé jagunná àti àwọn ẹbí rẹ̀ fi ẹ̀mí ìmoore hàn sí ọlọ́run Allah tó jẹ́ kí ọjọ́ náà wáyé láyọ̀ àti àlàáfíà. ní àsìkò kan mò ń lecture lásìkò kan mò ń teach ní school lásìkò kan mo go into politics ọlọ́run dẹ̀ ní kí n làmìlaka ń bẹ̀ mo tún kúrò ń bẹ̀ ọlọ́run ní kí n máa dáṣẹ́ ara mi sílẹ̀ mo tún kúrò ń bẹ̀ wọ́n tún fi mí ṣe imam tí èèyàn bá bojú wẹ̀yìn náà gbogbo eléyìí náà tó nǹkan tí èèyàn lè fi dúpẹ́ fún ọlọ́run ọba. nǹkan tí mo kàn mọ̀ lọ́rọ̀ wọn ni pé ẹ̀sìn wà lára wọn wọ́n dẹ̀ ní bẹ̀rù ọlọ́run wọn dẹ̀ ń fi gbá kan bọ̀kan ní bọ́rọ̀ bá ṣe rí náà ṣe máa sọ. wọ́n jẹ́ àwọn èèyàn tó kọ́ máa ń ṣe dáadáa nínú community ní gbogbo like ní muslim aspect. àkànṣe àdúrà wáyé láti ẹnu grand chief imam ti ìjẹ̀bú-òde sheikh miftaudeen àyànbádéjọ ọlọ́jọ́ ìbí alhaji imam rahman ọláwálé jagunná jẹ́ olùkọ̀wé tó ti kópa takuntakun nídìí ìmọ̀ ẹ̀sìn islam àti ẹ̀kọ́ nípa arabic nípa kíkọ oríṣiríṣi àwọn ìwé atọ́kajáde lórí ẹ̀sìn náà. láti ìjẹ̀bú-òde agboola ìlú fòójì ló ń jábọ̀ ìròyìn. ìròyìn wa ní ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ adétóyè adégbèrú ní orúkọ oníròyìn títí dọ̀la ó dàbọ̀.